Nàìjíríà ṣe wọ́n ṣáà ní ìdánilójú pé Nàìjíríà ṣe máa dá torí àjò dundun ló kó dàbí ilé lábọ̀ sí mi oko bó ṣe lòun kíyàn ṣe pẹ́ lájò tó a ṣe ń padà sílé tẹ́ bá wá rí nǹkan tó wá sọ pé má dá lóhùn o irọ́ ló ń pa o gbogbo yín kò fẹ́ kẹ́ wá sí ìlú Eyinbo ní o nípa fídíò tí mo sọ̀rọ̀ nípa àjò dàbí ilé mi ò ní kíyàn má wá sí ìlú Eyinbo má ṣe mi gbọ́ jẹ́ tuntun sọ fún ẹ dáadáa mi ò ní kó má wá sí ìlú Eyinbo alibabu moftu ilẹ̀kùn ìlú Eyinbo sílẹ̀ fún ẹnikẹ́ni láti wá ṣùgbọ́n nǹkan tí mò ń sọ fún ẹni wípé ìwọ tọ́lọ́run bá kẹ́ ní Nàìjíríà Khalifa Àgbàbọdè Olúdé àwọn tèmi lẹ́gbàá nìyẹn lọ́jà rí yín pẹ́ ìwọ tọ́lọ́run bá kẹ́ ní Nàìjíríà tí o bá ti ní ilé tọ́lọ́run ti kẹ́ tó ti nílé gbọ́ mi dáadáa o nílé ń bọ̀ ẹ̀ fóònù sí báyìí ó dẹ̀ ní mọ́tò ó wá níṣẹ́ gidi tó ń ṣe Nàìjíríà tó ń rí owó gidi Nàìjíríà ìmọ̀ràn mi fún ẹni wípé má ta property má wo aago aláago ṣiṣẹ́ wípé àwọn kan wà ń lu Eyinbo ìwọ náà wá fẹ́ relocate ó wá ta gbogbo property ẹ ó wá ní pé ó fẹ́ kó ìyàwó àtàwọn ọmọ wá sí ìlú Eyinbo má dán wò ṣòdìrí èmi tí mò ń sọ̀rọ̀ tèmi yé mi o ṣòdẹ̀rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò lè yé ìwọ tó já sí wípé wíwá sí ìlú Eyinbo tiẹ̀ ò tí ì ní nǹkan kan Nàìjíríà tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ start at fresh nílùú Eyinbo ni so that èèyàn tó bá ṣẹ̀ṣẹ̀ start at fresh nílùú Eyinbo ó lè wò pé irọ́ lọ̀kan lọmọ ń pa torí pé ìlú Eyinbo níwọ̀ ti rówó ralẹ̀ ìlú Eyinbo náà ló ti rówó kọ́lé so that gbogbo ohun tó ṣe lóríire ìlú Eyinbo ló ti bẹ̀rẹ̀ Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ dáadáa fáwọn èèyàn ṣùgbọ́n mò ń bá àwọn èèyàn tó yá sí pé Ọlọ́run ti kẹ́ wọn láti Nàìjíríà wọ́n ti nílé wọ́n ní mọ́tò wọ́n wá tún ní iṣẹ́ gidi lọ́wọ́ tí wọ́n ń rí owó gidi ṣùgbọ́n nítorí ojú kòkòrò àbí nítorí ọ̀rẹ́ mi wà nílùú Eyinbo èèyàn kan wà nílùú Eyinbo ó wá fẹ́ wo aago aláago ṣiṣẹ́ ó wá ní òun fẹ́ ta gbogbo property òun fẹ́ lọ relocate irú onítọ̀hún ni mò ń bá wípé tó bá dán wò is another 7-10 years o lè má lè gbogbo ohun tó tà yẹn bá mọ́ ohun tí mò ń sọ nìyẹn tí ọ̀rọ̀ mi ò bá yé ẹ mo ní another 5 to 10 years 15 years o lè má lè gbogbo ohun tó tà yẹn o lè má lè bá mọ́ gísìn tó dẹ̀ fi ní lè bá leléyìí tó bá dé ìlú Òyìnbó gbára báyìí mo ti sọ fún ẹni jẹjọ wàá ríṣẹ́ under the carpet wàá máa rí owó tí o bá convert owó yẹn sówó Nàìjíríà owó yẹn máa ju ẹ lójú ó máa pọ̀ lójú ẹ ṣùgbọ́n jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ọjọ́ tó bá fi lè wọnú sísítẹ́ẹ̀mù ìlú Òyìnbó tó bá wọnú sísítẹ́ẹ̀mù gangan sísítẹ́ẹ̀mù tó ti rí àwọn tó wá ń visit nílùú Òyìnbó ẹ bá mi tẹ love like and share bá mi tẹ love like and share dákun torí t'Ọlọ́run ṣé dé àwọn tó wá ń visit nílùú Òyìnbó ọ̀rọ̀ yóò lè yé wọn dáadáa tó but ọmọ máa rí fìrífìrí àwọn tó ti bọ́ sínú sísítẹ́ẹ̀mù ìlú Òyìnbó lèmi ń bá wí tí ó ti rí tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rí owó yẹn máa ju ẹ lójú pé mo ń gbé èlò náà bí for example ó ṣẹ̀ṣẹ̀ dé
bí a ṣe tẹ̀ dé ní ẹ̀ òun ṣiṣẹ́ under the carpet bí òun gba bí $500 per week àbí $700 per week tó bá ṣe sí Nigeria money wọ́n mọ̀ pé $500 bí Nigeria ṣe rí ń sìn tó bá ṣe bí over wọn bí let's say 500 bí 1,000 èlò máa jẹ́ bí 500,000 over 500,000 Nigeria money àbí ká ní 600,000 every week. wọ́n pẹ́ orówó gidi o $600,000 Nigeria money every week bí 700,000 Nigeria money every week. ṣó ti rí tí o bá ti wọnú sísítẹ́ẹ̀mù lóyìnbó owó yẹn máa pọ̀ lójú ẹ̀, owó yẹn máa jọ ẹ́ lójú. tó bá jẹ́ pé wọ́n nìkan ló wá sílùú òyìnbó ọ̀tọ̀ tún nìyẹn o. èmi ń bá àwọn èèyàn tó ní fámílì sọ̀rọ̀ o má fi ìgbésí ayé ìwọ nìkan tẹ́ pé ìwọ nìkan náà ló ṣe ṣó wá sílùú òyìnbó. o wá ń sọ báwọn yẹn pé má dọ̀kan lọmọ lóhùn, má fi ayé ìwọ nìkan tó ìwọ nìkan yẹn kẹ̀kẹ́ rí kò tí ì dá fún ẹ tẹ́lẹ̀ Nàìjíríà kó tó wá sílùú òyìnbó lọ́rọ̀ mi ò ṣe tà létí ẹ. àní mi ń bá àwọn èèyàn tó ti dá fún ní Nàìjíríà tó ti ní fámílì tó wá fẹ́ kó fámílì kó Nàìjíríà àwọn lèmi ń bá wí. tó fẹ́ ta property tó fẹ́ wá sílùú òyìnbó àwọn lèmi ń bá wí o. má dán wò má kí wọ́n tún ẹ o lè achieve ẹ mọ́ o. ṣùwárí 500 tó ń gbà yẹn $500 tó ń débi 700,000 Nigeria money yẹn tó ń jọ ẹ́ lójú yẹn ọjọ́ tó bá wọ Sheikh Adam Jubri you are welcome. ọjọ́ tó bá wọnú sísítẹ́ẹ̀mù lóyìnbó bẹ̀rẹ̀ láti wípé o fẹ́ gbalé family man tó fẹ́ gbalé nílùú òyìnbó tó níyàwó tó nọ́mọ bíi 2 3 kò ní gbà less than 2 bedroom flat, kò ní gbà less than 2 bedroom flat tó níyàwó tó nọ́mọ mi ìsọwọ́ nìkan pẹ̀lú Ghana must go ẹ tẹ́ pé o ní àdírẹ́sì o jẹ́gi ibi tó bá ń rìn lóhùn sùn o. mò ń bá àwọn family responsible family ni mò ń bá sọ̀rọ̀ àbógbọ́ mo kí brother mi Giwa in the race you are welcome. so that tó bá di kó gbalé 2 bedroom flat tó ṣíìpù jù lọ́dọ̀ ti wá o. àwọn bòmí ilé ṣíìpù o tó bá dé Indianapolis tó bá dé Ohio or tó bá dé Connecticut àwọn lè ship but ní Maryland táwa ń gbé ń bí báyìí o lè rí 2 bedroom flat less than $1,200 to $1,500 that's $1,500 or $1,200 ní standard area o. níbi tó mọ̀ pé àdúgbò tó pé o fẹ́ kó ọmọ sí o fẹ́ tọ́ ọmọ o. máa gbọ́n mi yé mi sọ àwọn èèyàn tẹ́ pé kò ná mọ́ o. I'm talking with experience tèmi ti nílé mi fi ń sọ̀rọ̀ tí mo kémi ò dá wá sílùú òyìnbó tí fẹ́ wá sílùú òyìnbó. èmi kó yàwó àtàwọn ọmọ èèyàn méje lèmi kókó Nàìjíríà ìjọ kan náà. èmi dẹ̀ ni mo mọ ayé tí mò ń lò kí n tó kó Nàìjíríà. èmi dẹ̀ ni mo mọ iṣẹ́ tí mo ti ń ṣe ń lu òyìnbó. èmi mo wá mọ owó tí mò ń rí lu òyìnbó ń sìn tí mo wá wo bùkátà lu òyìnbó àtowó tí mò ń rí mo wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. òun mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú experience. wàlá iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú òyìnbó ń sìn tí bá sọ yìí tí mò ń rí lọ́sẹ̀ fún ẹ wàá yàgbẹ́ sára wàá bèrè pé kí ibo lówó yẹn wà. ṣùgbọ́n ihun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. tó bá rí pé ó gbalé $1,500 ó dẹ̀ ń ṣiṣẹ́ òun ṣiṣẹ́ dẹ́ pé òun gba $500 every week ó ṣẹ̀ṣẹ̀ dé nìyẹn o. lóṣù kan wàá máa gba $2,000 inú $2,000 ó ti yọ $1,500 kó ń bẹ owó ilé o tó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ jẹ́ oṣooṣù náà lówó ilé o. wàá sanwó utility ọlọ́njà lè bẹ́ẹ̀ ṣe bí alẹ́ tó gbà yẹn bí pẹ̀lú gbogbo utility ní $1,500 and let's say that. tó bá di wípé ẹ fẹ́ jẹun inú $2,000 tẹ́ bá jẹun inú ẹ̀ tán inú $2,000 yẹn tẹ́ bá ti ní mọ́tò pàmọ́tì là ń sanwó bíbá yìí náà kò ṣe ọdọọdún oṣooṣù là ń sanwó owó oṣooṣù là ń sanwó lé kò ṣe ọdọọdún oṣooṣù ni wàá sanwó lé
béèrè lọ́wọ́ tó ń gbé l'Amẹ́ríkà ó lè san less than 1,300 or 1,200 two bedroom flat. Ìwọ gan tó ń gbé yàrá kan lẹ́gbẹ̀ẹ́ yàrá kan ló rẹ́ǹtì ó lè san less than $600 fún yàrá kan. Ó lè san less than $600 fún yàrá kan every month. $600 tí mò ń sọ fún ẹ nínú yàrá kan yìí ní Nigeria money, we are talking about 800,000 naira every month ló máa san. Tó bá wo bí yàn ṣe ń rí owó ìlú òyìnbó, jẹ́ kí n ṣe bá ṣe ń ná fún ẹ kó lè mọ̀ wípé àjò ò dàbí ilé. Tó bá wá di wípé ojú alé, America is not for everybody. Á dá fún ẹ jàre Ọlárewájú Alehadabi. Ọ̀rọ̀ yàn kọ́ ni kó máa sunkún gbọ́ fẹ́ wá sí ìlú òyìnbó. Aláwa tá wà nílùú òyìnbó, ihun tó fà máa sọ̀dí tó fà fún ẹ tó dá wa dúró sí ìlú òyìnbó. Màá sọ fún ẹ díẹ̀ lẹ́ni tó fà tó dá wa dúró sí ìlú òyìnbó, torí pé tó bá ti wọnú sísítẹ́mù ìlú òyìnbó ó sì ń dá. Tó bá kọ́kọ́ dé ìlú òyìnbó tí ò tí ì lo oṣù mẹ́fà l'Amẹ́ríkà, omi ìsọ̀lú mi o, tí ò tí ì lo oṣù mẹ́fà ó ti lè fò bọ́ta. Ada fún ìjà èèyàn kan nìyẹn, Ọláyọ̀mí ó ní $2,500 ní two bedroom flat lọ́dọ̀ wọn. Máa ṣe o, ma wá ṣe tó àfà báyé ada fún ìjà yẹ àfà Ibrahim nìyẹn $1,550 naira ní owó two bedroom flat ní lọ́dọ̀ tiwọn. Kó lè mọ̀ wípé àjò dàbí ilé kilo dákun tàbájọ́ wọn tó ń gbé VI tó ń gbé ní Àjà tó ń gbé ní Kòyí, ilé kí ló fẹ́ gbà Nàìjíríà tó fẹ́ máa san $1,500. That mean òun san 1.5 million lóṣooṣù. Or we are talking about 1.7 million lóṣooṣù. Ìdí tí ò fi ní rí owó kójọ ni mò ń sọ fún ẹ yìí o. Wà á àwọn ṣiṣẹ́ wọn rí owó gidi, àní wọn à ń rí owó ńlò òyìnbó lóòótọ́. Wà láàárín àárọ̀ ńlò òyìnbó. Tí bá sọ iye tí mò ń gbà lóṣù fún ẹ, owó tí mò ń gbà lóṣù fún ẹ, wàláhì mọ́síláhì, owó tí mò ń rí ẹnu iṣẹ́ tèmi lóṣù, mo fi ọba tó ní bíbúra bank manager, kò sí bank manager tó lè gbàrú ẹ̀ Nàìjíríà lóṣù ni o. Ṣùgbọ́n ihun tó ń gbowó lọ́wọ́ wa ń lo òyìnbó mà wá òun mo sọ fún ẹ yìí. Ṣó ti pé mo wá sọ níjẹ̀jọ́ pé ọ̀rọ̀ transportation nílùú òyìnbó odindi àdánwò kan ni. Odindi àdánwò kan ni ọ̀rọ̀ transportation. Ṣojú tó bá ti di ipò bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò nílùú òyìnbó, mo sọ fún ẹjọ́ wàá sanwó insurance wọn bí ẹ̀dá, wàá sanwó tag wọn bí ẹ̀dá, tí o bá jẹ tó bá wá jáná wàá sanwó ná. Orí báwọn èèyàn ṣe pè wọlé níjẹjọ, ihun tí owó ń gbà, owó tí yàn ń ná dànù lórí ọ̀rọ̀ transportation. Tó bá rí kó ń ṣiṣẹ́, tó bá ti wá ní mọ́tò, tún lọ mọ̀ pé mọ́tò kan nínú ìlú yìí owó insurance ẹ̀ tó kéré jù, new driver ó tún máa ń wọ́n ju old driver lọ. Oh my God. Ìyí tí mo wá ń jẹ́ kó yé wa ni wípé ṣojú tó bá wá wọnú system ìlú òyìnbó tán finally, òun ni pé ó wá ní kó fẹ́ ṣèwé. Ọ̀rọ̀ òwe yẹn gan òun mo wá fẹ́ sọ lénìí. Ó jẹ́ kí n gbé àlejò wá lénìí, lọ́yà kan kó bá wa dá sọ̀rọ̀ òwe yẹn. Ṣùgbọ́n torí pé mo fẹ́ sáré lọ síbi prógráàmù àfà Ọlárewájú Alifulani, mo máa yan lẹ́yìn tó bá dijọ́ mẹ́jọ máa wá wọnú ọ̀rọ̀ òwe. Ṣó ti rí tí èèyàn bá wá wọnú sísítẹ́ẹ̀mù ìlú òyìnbó tán, òun ni kó fẹ́ ṣe ìwé, ó fẹ́ níwèé. Torí pé kò sí bó ṣe máa wọlú òyìnbó, wọn kò sí bó ṣe lè ní mọ́nì tó bá fi lè kọjá oṣù mẹ́fà, first thing tó máa lé ni pé báwo ló ṣe fẹ́ níwèé ìlú òyìnbó. First thing tó máa kọ́kọ́ lé ni pé báwo ló ṣe fẹ́ níwèé ìlú òyìnbó. Alimọ́tò ìyé ló ṣe ó ní ìwé. Ọ̀rọ̀ òwe ìlú òyìnbó, ọ̀rọ̀ òwe nílùú òyìnbó, mi tí kú rí débi kí máa wà lùjọ́ náà o, bọ̀ mọ̀ pé iṣẹ́ ọwọ́ ló máa gbé mi wà lùjọ́ náà, mo dẹ̀ máa wà lùjọ́ náà. But ọ̀rọ̀ òwe ìlú òyìnbó ẹlòmíì kà kún ju àlùjọ́ náà lọ.
Yay! Ṣùwárí ọlọ́màjà ṣe ẹsẹ̀ gbénú ayé nílùú òyìnbó. Tíyàn bá fi lè wọ ìlú òyìnbó kó wà nílùú òyìnbó first year, second year, third year, tó fi lè wọ ọdún 5 tí ò tí ì rí ìwé ìlú òyìnbó gbà. Ó ti gbà pé ó ti wọ one chance. Àlìmọ́tù yẹ kò ní bàjẹ́ fún ẹ, ọba tó lè ṣe fún ẹ kò ní gbà lọ́wọ́ ẹ. Ọmọ mi yìí n tójú ẹ̀ rí kó tó lọ sí umura tó lọ gbẹ̀yìn yìí. Tó bá ń wá pẹ̀lú fámílì ẹ mò ń sọ yìí o, bó dá wá gan ìwé ìlú ò rọrùn. Má fi ìwé àwọn tó gbé green card wọlé ní donkey years. Àwọn èèyàn nǹkan tí mò ń sọ yìí kò lè fi bẹ́ẹ̀ yé wọn. Àná àwọn tẹ́ pé níjọ́ta máa wọlé pẹ̀lú green pálí Nàìjíríà lásán ló mú wọlé. Ó wá fẹ́ gba pálí, ó fẹ́ gbà ìwé ìlú òyìnbó. Ṣòtìrí tó bá fi lè lo ọdún 5 tó ò tí ì rí ìwé gbà nílùú òyìnbó, kíyàn yẹn kọ́kọ́ lọ mọ̀ wípé ó ti kọ́kọ́ wọ one chance. Tó bá wá wọn Ọlọ́run ọba ló máa ní kó bọ́lẹ̀ nú ẹ̀. Tó bá wá di wípé lẹ́yìn ọdún 5 àkọ́kọ́ tó bá fi lè gbéra lé ọdún 6 lọ sọ́dún 10, tí ò bá ti lè rí ìwé gbà láti ọdún 6 sọ́dún 10, gbàgbé ó ti di Málíkì Yaumidini. Gbogbo àwọn tó wà ń pò bẹ́ẹ̀ abẹ́ Ọlọ́run àfànábì bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣínà ọ̀la fún wọn. Bá wa ṣínà ọ̀la fún wa. Àwa náà tá a gbà tiwa nírọ̀rùn mímọ̀ ṣe kọ́. Àánú la rí gbà. Àwa tẹ́ pé ńgbà tá máa dé ìlú òyìnbó mi lójó ọdún kan lọ tí mo fi gbàwé mi. Àánú ni àmọ́ ṣe. Àní lẹ́yìn ọdún 5 lọ sọ́dún 10 tí ò bá ti rí ìwé gbà nílùú òyìnbó, n tó nágbára ni. Tó bá sùn kò ní sùn dọ́kàn, bó ń jẹun kò ní jẹun dọ́kàn, torí pé kò sí nǹkan tó lè ṣe nílùú òyìnbó àfi kọ́kọ́ lọ wá èèyàn kan kó fẹ́ nìyẹn ṣe ni. Gbogbo ẹni tó wà ń pò bẹ́ẹ̀ Ọlọ́run bá wa mú wọn kó láyé bẹ́ẹ̀. Ṣòwárí ìwé ìlú òyìnbó kò wá ń ṣe nǹkan tí yàn ń gbà lẹ́ẹ̀kan náà. Processing ni ọ̀rọ̀ ìwé ìlú òyìnbó. Processing ni wọ́n kọ́kọ́ fún ẹ ní kan, wọ́n náà fún ẹ ní green card ọdún 2. Lẹ́yìn ọdún 2 yẹn tó bá pọ̀ ọdún 2, wọ́n á tún fún ẹ ní kan, wọ́n ní ọdún 10. Lẹ́yìn ọdún 10 yẹn ọ̀tún máa bẹ̀rẹ̀ ṣe processing bó ibẹ̀ gba pálí. Ṣòwárí gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yìí, Adéjọkẹ́ Sherifa, you are welcome. Kò ń ṣe ń tó rọrùn láti rí gbà láàárín ọdún 5 ló máa gba gbogbo ẹ̀ tán. Tí o bá ti wá wọnú sísítẹ́ẹ̀mù ìlú òyìnbó báwa ti ṣe wọnú ẹ̀ tán yìí, àwọn kinní kan tí wá ń bẹ lábẹ́ sísítẹ́ẹ̀mù ìlú òyìnbó. Tẹ́kọ̀ tó bá fi lè wọnú ẹ̀ tán ó hàn bí ẹ̀dá, kò sí bó ṣe lè rọrùn fún ẹ tó ní 4 to 5 years tó bá fi lè rí gbà. O lè jáde finally ní 5 years yẹn mọ́. O lè jáde pé o ti gba gbogbo ẹ̀ tó wá fẹ́ jáde, o lè jáde mọ́. Nǹkan kan sì máa dì ẹ́ mọ́lẹ̀ tẹ́ pé wàá máa jáde, wàá máa wọlé, wàá máa jáde, wàá báwa ṣe ń jáde táwọn wọlé lójú ẹlòmíràn ni pé tí ọ̀hún ò bá da ò ṣe máa kó bọ̀ nílé wèrè ní ẹ́, orí ẹ dàrú. Ó mọ̀ kí mo ti wọnú sísítẹ́ẹ̀mù tán pátá. Ṣé ó mọ̀ kí mo ti wọnú sísítẹ́ẹ̀mù tán? Kò pé mi ò ní padà wálé, bọ̀ bí mo ṣe ń wá tí mò ń padà yẹn, mo ti wá ń fẹsẹ̀ yìí dilẹ̀ mú nlé, torí ilé làbọ̀ sí mi oko, àjò ò dàbí ilé. Bọ̀ tí àwọn bá sọ fún ẹ wípé ó lọ Nàìjíríà lẹ́ẹ̀kan, ó wá ní mi ò ní dé Nàìjíríà yẹn mọ́ láyé kò sí wọ́n lọ mú bẹ́ẹ̀, irọ́ ló ń pa fún ẹ. Nígbà tó lọ sí Nàìjíríà kò rí bí dé sí ni, kò rí bí dé sí, tàbí kó já sí wípé bóyá ó witness bad experience ní first Nigeria. Àwọn tó bá witness bad experience ní first Nigeria wọn,
wọ́n lè máa náà wá mi ò lọ́mọ bóyá ọlọ́màjàrí kò ṣe dáadáa bóyá pé wọ́n set wọn up ẹni tó bá nírú ọpọlọ tó bá nírú experience bẹ́ẹ̀ ní first Nigeria ẹ̀ gbé padà sí Nigeria wọ́n wá set ẹ̀ up ó lè má lọ mọ́ ṣùgbọ́n èèyàn kan ó ti wá gba green card ó wá lọ lákọ̀ọ́kọ́ ó wá padà wá ó wá ní mi ò jẹ́ dé Nàìjíríà yẹn mọ́ ìgbà tó lọ kò rí bí dé sí Nàìjíríà ni má parọ́ fún wa má tàn wá tàbí pé nígbà tó dé sí Nàìjíríà àwọn tó lè kó fẹ́ lọ bùgá sí Nàìjíríà àwọn tó ti wà òkè jù lọ nǹkan méjì tó máa ń ṣẹlẹ̀ nìyẹn a wá di wípé kàkà kí gbajúmọ̀ fi ìtìjú wọlé padà a lọ fọjọ́ kún ọjọ́ rẹ̀ lẹ́yìn odi kò wá ní lọlé mọ́ toró mọ̀ pé ihun tóun ń ṣe ń lo òyìnbó tó fẹ́ lọ fi bùgá ńlé àwọn ọmọ kan tí wọ́n kó ńlé gan ọmọ àwọn kan tún máa bùgá fún ẹ àwọn lọ́ba tún ṣe ayé fún ẹ. àwọn náà máa bùgá fún ẹ so that ihun tí mò ń jẹ́ kó yé ẹ ni wípé ẹni tó bá ti ní fámìlì má lérò pé tó bá dé ìlú òyìnbó tó bá ta gbogbo property ẹ ó lè achieve ẹ lọ́dún 5 o gbogbo tó fẹ́ fowó ṣe ni mo sọ fún ẹ yìí o má wà lérò pé tó bá fẹ́ ṣe ìwé ìlú òyìnbó kò má lérò pé ìwé yẹn o fẹ́ ṣe o lè fi bí $5,000 to $10,000 ṣe o lọ bèrè lọ́wọ́ àwọn tó já sí wípé apá alápá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ náà fi ṣe ìwé lọ bèrè iye tí wọ́n ná lórí ìwé irú àwa tí ẹ pé ìyàwó náwó ju owó tá a san fún immigration tá a san fún ìjọba òun làwa torí pé mi ò ṣe arẹ́njí tó bá ń gbọ́ gbé tán kárígò ni mo gbé mi ì ṣe arẹ́njí ọ̀nà tí yàn dẹ́gbà ṣe ìwé nílùú òyìnbó pọ̀ èyí tó bá wọn ọlọ́run lọ́lọ́ máa ṣe fún ẹ bọ̀dí tó kán mọ́ jù òun ni tí gbogbo wa náà jọ ń ṣe yẹn àánú ọlọ́run dẹ̀ lèmi rí gbà ń bẹ̀ torí pé ọba tó ní mí ló bá mi tò ayé mi torí pé bí mo ṣe wọnú ìlú yìí gbogbo ayé náà ló mọ ohun tó ṣẹlẹ̀ níjọ́ tí mo wọnú ìlú yìí mi ò dẹ̀ pàdé ìyàwó tí mo fẹ́ nítorí ìwé mo pàdé ẹ̀ lórí pé a fẹ́ra wa ní ṣùlọ́kà ọlọ́run dẹ̀ padà ṣe wá ní ọ̀rẹ́ ara wa kọ́lọ́run dẹ̀ máa yá èmi àti ẹ̀ ṣùgbọ́n pé owó tó fi ń ṣèwé nínú ìlú yìí iye tẹ́lòmíì ti ná sórí ìwé ó ti wọ one chance lákọ̀ọ́kọ́ tí wéètì bí almost $15,000 ó wọgbó ó wọ one chance lẹ́ẹ̀kejì ó ti wéètì almost bí $10,000 ó wọgbó nígbà tó dé lẹ́ẹ̀kẹta ó ní jẹ́ ń lọ túnra mú so dàkọ́ mo fẹ́ kó yé ẹni wípé tó bá lọ ta property ẹ ipe tó ló fẹ́ wá sílùú òyìnbó tó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ Nàìjíríà oníṣẹ́ gidi onímọ́tò onílé oní gbogbo nǹkan má ta o tó bá fẹ́ wá tágbára pé kó kó gbogbo fámílì lẹ́ẹ̀kan náà bá yọ fún ara ẹ wá kó wá bí bó ṣe rí kó tún padà àmọ́ o fẹ́ ta property o lè achieve ẹ̀ mọ́ lọ́dún 10 o àṣírí tó wà bẹ́ẹ̀ nìyẹn o má gbàgbé pé mi ò bá ìwọ tó ò rí ṣe kó tó kó Nàìjíríà mi ò bẹ́ẹ̀ wí o ṣùgbọ́n kí ìwọ ò rí ṣe kó tó kó Nàìjíríà ò rí ṣe ò nílé ò nílẹ̀ ò ní mọ́tò ò ní nǹkan kan níjọ́ tó máa kó Nàìjíríà gan wọ́n dáwọ́ tíkẹ́ẹ̀tì fún ẹni so that má fi irú ẹ̀kọ́ lèmi ń bá wí o èmi ń sọ bá mò ń bá àwọn èèyàn tó ti da fún inú ayé wí àbí jẹ́ kí n sọ kinní kan fún ẹ mo rí nǹkan táwọn èèyàn kan ń sọ nígbà kan wọ́n ní láìpẹ́ wọ́n ní bọ́dà mi kan wọ́n ní wà ní Germany ló fẹ́ máa gbé ń sin mú ní o dey play ṣé wọ́n sọ pé alágbára ò lè gbé ìlú òyìnbó alágbára ò lè gbé ìlú òyìnbó alágbára tó bá ń gbé ìlú òyìnbó kò yàtọ̀ sẹ́ni tó wà nínú cage torí wípé ṣó ti ní gbogbo káwọ́ sókè jọ́sẹ̀ mọ́lẹ̀ ara ẹ̀sà kò sí yẹn ìlú òyìnbó kò sẹ́ni tó máa ṣe fún ẹ kò dẹ̀ sí bó ṣe lè ní ìyàwó fámìlì gidi tó bá dé ìlú òyìnbó lóṣù 6 tó bá ṣiṣẹ́ wọ́n máa sin ẹni gbẹ́rẹ́ pàkọ́ alájì chairman aláyé ẹ̀yin náà wà kan ṣe náà àwọn ẹgbẹ́ yín ló ń wa uber yẹn náà àwọn ẹgbẹ́ yín ló ń ṣiṣẹ́ l'Amazon yẹn náà ẹ̀yin náà máa dọ́gbọ́n ṣe àwọn ẹgbẹ́ yín ló ń ṣe ọlọ́dẹ lóru yẹn náà wo bí máa kí wọ́n parọ́ fún ẹ alágbára ò lè gbé ìlú òyìnbó
àjò dàbí ilé orú mú mi bí báyìí àjò dàbí ilé yẹn tán yé sí alágbára ò lè gbé ìlú òyìnbó máyà kí wọ́n tán ẹ̀ tó ní gbogbo táwa gbé ìtawà wà ń lu òyìnbó yìí àjò dàbí ilé yẹn tán yé sí bọ̀ tó ní gbogbo táwa ń gbé táwa wà ń lu òyìnbó yìí jẹ́ kí n sọ fún ẹ mo tún sọ fún ẹ òróró ara wa la fi ń dínra wa. Biggie, you are welcome. Òróró ara wa la fi ń dín ara wa. Èyí tó nóore jù tó dáa fún alágbára ni wípé alágbára máa ń kóyàwó àtàwọn ọmọ wá sí ìlú òyìnbó ni. Alágbára ó máa ń kó alágbára Nàìjíríà mò ń sọ o. Ó máa kóyàwó àtàwọn ọmọ wá sí ìlú òyìnbó ni. Òun á máa wá lọ á máa bọ̀ á máa lọ á máa bọ̀ á máa lọ á máa bọ̀. Kọ́ wá ní kí irú MC Olú ọmọ yẹn wá jókòó sí Amẹ́ríkà kí ló fẹ́ wá ṣe ń lu òyìnbó kí ló fẹ́ wá jókòó ṣe ń lu òyìnbó. Kókó sáré àgàn tó jẹ́ pé American boy kọ́ ní kó wá jókòó sí ìlú òyìnbó kí ló fẹ́ wá jókòó ṣe ń lu òyìnbó. Àbí kọ́ ní Kúdẹ̀lẹ́tì kó wá jókòó sí ìlú òyìnbó kí ló fẹ́ wá jókòó ṣe ń lu òyìnbó. Alágbára ò lè gbé ìlú òyìnbó ẹ kó ń bẹ stop playing torí pé ọmọ òṣè ò jẹ lọ́rọ̀ ìlú òyìnbó tó bá dàbí pé ó wà ń lu òyìnbó ó wá rò pé ó fẹ́ dọ́gbọ́n rí owó jẹ́ ń sọ tọrọ fún ẹ lóòótọ́ lódodo àwọn èèyàn ń gbowó ọpẹ́ gan nílùú òyìnbó bọ̀ jẹ́ kí n sọ tọrọ fún ẹ kò sówó ọpẹ́ tó lè gbà nílùú òyìnbó kò sí bó ṣe lè gbà títí 5% inú àwọn tó ń ṣiṣẹ́ ló máa lọ score free 95% bá padà sẹ́wọ̀n ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. àwọn tó ń gbowó ọpẹ́ nílùú òyìnbó lápẹ́ àwọn ọmọ tó wà ní sílẹ̀ pé ọmọ sáré ṣáke sáré ṣe gbogbo ẹ̀ ọmọ páàsì ẹ̀ ọmọ gbogbo kìíní yẹn ọmọ bó ṣe ń lọ wo bí 95% máa padà ṣẹ̀wọ̀n ni àwọn 5% ló máa ń lọ score free tó bá dẹ̀ ti gbowó yẹn báyìí máa sá lọ Nàìjíríà ni kò tiẹ̀ wá dàbí tẹ́lẹ̀ mọ́ nídìí eléyìí èmi kàn fẹ́ gbẹ́ nímọ̀ràn ni o má yẹ kí wọ́n tán ẹ pé dandan kó lọ ta gbogbo property ẹ kó máa bọ̀ nílùú òyìnbó tó bá ti da fún ẹ Nàìjíríà o lè gba visa wá ṣe visiting kó padà sí Nàìjíríà àmọ́ wípé o fẹ́ wá jókòó sí ìlú òyìnbó ihun tó bá tà o lè má rí mọ́ o mo sọ fún yín nínú fídíò tí mo ṣe yẹn bó ṣe wò pé ọ̀kan lọ́mọ kíníkan ó dùn ó dán yìí mo ní ilé epo kan ló lọ sí o nígbà náà lọ́hùn o tí mo ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi ò tí ì parí mi o a dá fún yín jàre o ọmọ mọ́gàjì alágbára tó bá ní òun fẹ́ gbé ìlú òyìnbó àná alágbára yẹn ṣe mí o tọ́ wọn bá ṣókí nìyẹn lórí yẹn subhana rabbika tó bá dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run kọ́lọ́ngbà mi láàyè máa gbé immigration lawyer wá tó máa wá ra enlight wa nípa ọ̀rọ̀ báwo ni ìwé ìgbélú ṣe lè rọrùn ìlú l'Amẹ́ríkà pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run máa gbé inshallah kọ́lọ́ngbà mi gbà wọ́n láàyè inshallah kọ́lọ́ngbà ṣẹlẹ̀ wà pẹ̀lú wa tọ́